Yes, ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Thank you for joining me. Yes, àwọn èèyàn kan fẹ́ kí n fún wọn ní update ti boy tí mo title program yẹn ní ó fẹ́ nà ìyá rẹ̀ ní jìbìtì òbò. Yes, lóòótọ́ ni ọmọ yẹn ti marry. Ó ti marry, ó dẹ̀ nọ́mọ. And ìyàwó tó dẹ̀ fẹ́ ó jẹ́ èèyàn tó wà educated. You understand? So that is that. Nísìnyí èèyàn kan wá fún mi ní comment. Ó ní ìgbà míì òótọ́ ò kí ń pè, irọ́ ló máa ń pè láti sọ pé òótọ́ ó lè sòótọ́ ǹsìn kó ba wé rẹ̀ jẹ́, bẹ́ẹ̀ kò bá bẹ́tà kó sòótọ́. Nísìnyí báyìí èmi ti wò ó pé onírọ́ ṣóyé yín bẹ́yẹn. Ẹ má gbàgbé pé mo ní kò tí ó ń wáṣẹ́ kò ríṣẹ́, ó ń ṣì ń live on his dad. Okay, and along the line èmi gan wà lára àwọn tó jẹ́ pé mò ń recommend pé káwọn èèyàn fún níṣẹ́. You understand me? So where is the truth? Báwo ni wọ́n ti fẹ́ fún òpùrọ́ níṣẹ́? Ẹ má dẹ̀ gbàgbé pé mo ní mò ń nọ̀ọ̀sẹ̀ fún ọmọ mi ò tí dàgbà, ọmọ mi sì kéré o, pé mò ń nọ̀ọ̀sẹ̀ fún ọmọ mi. Tó ọmọ mi ò bá tiẹ̀ fẹ́, you understand, mo lè rí àwọn ọmọ lálùbáríkà níbi bí, àwọn lálùbáríkà tí màá tá ní tó kéje ká ṣe matchmaking wọn papọ̀. So ó ti fi rọ́ kékeré, ó ti fi bàjẹ́ ńlá jẹ́, ọdọ́ ó try láti pè. So yẹ èmi dẹ̀ lọ pé kò nídìí kó parọ́, ó sì fẹ́ mọ parọ́, mi mọ̀ parọ́. Torí ìyàwó ẹ̀ ó explain so deep fún mi, so èmi náà dẹ̀ analyze ẹ̀ fún later ló wá ní ń sorry kìíní kan, no problem, ìyẹn ò ní pé kó mọ̀ pè mí, so yẹ tọ́lọ́run bá lọ pé òun máa lò mí fún ẹ láti ríṣẹ́ lọ́dọ̀ àwọn alálùbọ́ríkà. Ẹ̀yin tèmi àwọn èèyàn ń wáṣẹ́ o, àwọn èèyàn tó dẹ̀ wà trustworthy, kì í ṣe irú onírọ́ báyìí o. Àwọn òfin àwọn onírọ́, gbogbo ẹ̀yin onírọ́ ẹ sá kúrò lójú ọ̀nà fún wa, àwọn olóòótọ́ là ń wá. So I think that is that. Then lórí pé ti àjèjì, ìyẹn dún àjèjì tí yóò mọ̀ nínú mọ́tò, you understand, tí mo fi sọ experience tèmi tẹ́ bá ti wọ ẹ lọ wò. Àwọn ìyẹn kan fún mi comment yẹn, ó ní ajá èmi form ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́, mi like ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Kò easy fún mi láti form story, kò easy, it's the truth, nítorí pé ẹ fi pé mo bold láti wá sọ, mo bold ni bóyá mi kò sọ fún yàn rí, and nǹkan yẹn dẹ̀ jẹ́ kí n wà depressed. Mo wá sọ, mo kúrò nínú ìdè ló tó wá di wàhálà. Tẹ́ bá nígbàgbọ́, tó bá wù yẹn gbàgbọ́, tó bá wù yẹn mọ́ gbàgbọ́, but ó ń ṣẹlẹ̀. In fact, àìmọye àwọn tó ti pè mí tí wọ́n béèrè destination kí wọ́n wò ó pé àbá wọn ni, tí wọ́n try láti ask again because mo ní bọ̀ yẹn ti ask for forgiveness, but tí wọ́n try again pé káwọn ask for forgiveness, wọ́n béèrè destination. Èmi náà tí bá ti tún béèrè okay destination wo lẹ́yìn wà ńgbà náà, tí wọ́n bá ṣàdára kò jọmọ́ ti tèmi, ó yàtọ̀. So èmi ò tí ì réyàn tó sọ exactly that my destination, mi ò réyàn náà. So but for the time being ẹ yé béèrè pé níbo ló ti ṣẹlẹ̀, forgive yourself and move on. Ẹ dẹ̀ má ṣerú wà yẹn mọ́. Àgbàlagbà kọ́ ló máa ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe àwọn tó sì young, àwọn 25, 30, 35 yẹn, àwọn tó ń ṣe nìyẹn. So don't do it again and move on. Ìbálòpọ̀ nínú mọ́tò ṣóyé yín, wọ́n lè fi gba ire ayé yín lọ, ire ayé yín wọ́n lè ti gbà lọ, ó dẹ̀ nípàdé yẹn mọ́ ti lọ nìyẹn. You understand? So lórí ti tèmi ó ní pé ìbálòpọ̀ nínú office romance. Ṣé mọ̀ pé mo mention pé a máa wá sọ office romance, èmi ti gbàgbé, èèyàn kan náà ló pe attention mi sí. Bẹ́ẹ̀ kí n tó go further, mo ti experience ẹ̀ rí, but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mi ò fall inside. Nígbà tá a ṣe wà very very young, very very beautiful, you understand. Báwo mo ṣe wá wave out ni pé ṣe rí ọ̀gá yìí ó fojú sọ, ó fi mú sọ, ó fẹnu sọ, èmi ṣe bí pé mi ò rí ni. And bó ṣe dá láti tákù rẹ̀ nìyẹn, tẹ́ bá fẹ́ fall into pé kẹ́ mọ̀ ṣe bálòpọ̀ ní ọ́fíìsì. Ó fẹnu sọ, fi gbogbo ẹ̀ sọ, mo ṣe bí pé mi ò rí. So kí ni the worst tó tún ṣe tó tún wọ́n fẹ́, went further to do. Mo kàn rìn lọ níjọ́ kan ló sì mú ọwọ́ ló ti fi gbá mi dì. Ẹ mọ̀ kan tí mo ṣe ni, mo ṣe bí pé mi mọ̀. Mo ṣe bí pé mo ṣe bí donkey pé lifeless somebody wọ́n pè ní donkey. Tí bá gba pronunciation yẹn, lifeless somebody, you understand? Mi ò ṣe bí pé mo feel, mi ṣe bí pé mo gbọ́, because in my mind
even right now bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ń wò pé kí ni mo fẹ́ sọ ṣé kí ni káì ni kí ni ọ̀gá àbí kí ni kí n sọ kò sí nǹkan tí màá sọ màá fún ní wrong signal ni kò sí nǹkan tí màá sọ ní time yẹn wrong signal ló gbọdọ̀ jẹ́ kódà kí n mú kí n fọ́ létí mi dẹ̀ lè fọ́ létí because ọ̀gá ni àwọn náà mọ̀ kọ́ recommendation tán bá dé mítì wọn ò ní béèrè wọn ò ní fóònù ẹ pé ọmọọṣẹ́ o báwo lọ̀gá rẹ o wọn máa bèèrè lọ́wọ́ ọ̀gá pé báwo lọmọọṣẹ́ mo ṣe bí the best thing to me to do torí pé mo sì ní ìdíṣẹ́ yẹn ń gbà yẹn ó ní pé kí n ṣe bí pé mi tiẹ̀ gbọ́ ọ̀gá yìí ó tún wá wẹ́ fọ́ra gbà tó rí pé gbogbo yẹn ò work out wá ní ajá wọ́n ní ẹ̀yin Ìlọrin ẹ máa ń yàlè gan ẹ fẹ́ràn àlè gan mo ní ẹ̀yin wí èmi ò gbọ́ rí èmi ò rí rí ẹ̀yin wí èmi ò gbọ́ rí èmi ò rí rí pé àwọn àlè àwọn Ìlọrin máa ń yàlè gan mo ní mi ò gbọ́ rí àfi tẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí then moreover ọ̀gá kí ló máa mú mi ṣe bẹ́ẹ̀ ṣé bí iṣẹ́ ni mò ń ṣe yìí àbí iṣẹ́ kọ́ ni mò ń ṣe yìí mo dẹ̀ nítẹ́lọ́rùn pọ̀ ní wherever àbí so kí ló wá kan ti yín kí ló kan ti yín bí mo bá ṣàṣe bó ṣe ó ń argue báyìí ó ń argue negatively so that I can fall into that trap of àlèyàn èmi dẹ̀ argue báyìí you understand so we are collaborate nǹkan tó jẹ́ pé iṣẹ́ gọ́fìmẹ̀ntì ṣíṣe ni wọ́n máa ń transfer àwọn káàkiri bí wọ́n ṣe ń transfer àwọn yẹn làwọn ọ̀gá yẹn máa dóbìnrin káàkiri you understand in no time wọ́n tún gbé lọ so mo dúpẹ́ yẹn so yẹn mo dúpẹ́ yẹn pé èyàn office zags yẹn ó fò mí ru but èyàn tó pè mí tó ní àjíà ẹ sọ̀rọ̀ nípa office romance òun wà nínú wọn àjíà àmọ́ ẹ mọ́ lo voice mi ẹ kàn fi voice yín ẹ fi explain fáwọn èèyàn ẹ̀dá ẹ gbàgbọ́ ẹ bá ní mọ́ gbàgbọ́ ẹ̀yin lẹ mọ̀ so tọ́lọ́run bá jẹ́ kó wà comfortable ó lè fún mi ní voice we are still on it you understand ó ní òun secretary lòun àti ọ̀gá òun ìgbà yẹn òun ò tí ì marry òun kàn wò pé well as ọ̀gá torí recommendation nítorí gbogbo benefits yes friendship with benefits tó attach ó ní yes ó dẹ̀ ṣe dáadáa as in ó náwó fún òun dẹ̀ ń gbé fún ní pàṣẹpàṣẹ níbo wọ́n ti ń gbé fún àwọn pàṣẹpàṣẹ ó ní pàṣẹpàṣẹ púpọ̀ jù nínú ọ́fíìsì ni mo ní lórí cushion chair àbí lórí table ó ní kò síbi táwọn ti ń ṣe irú chair 3-seater tẹ́ bá ti rú àwọn ọ̀gá tó ní 3-seater nínú ọ́fíìsì wọn ẹ bẹ̀rù wọn o ó ní 3-seater àti ọmọ yọ̀dí ẹ̀ sẹ́yìn fẹ́rẹ́fẹ́ wọ́n kàn ra yọ̀dí báyìí ni wọ́n kàn mú ọwọ́ Áfíríkà pátá sẹ́yìn báyìí á máa ṣe lọ látẹ̀yìn then ẹ̀kọ̀ọ̀kan àwọn máa ń lọ sí ilé ìtura office zags nìyẹn yes ẹ̀yin kan bá sọ pé àjíà kò rí bẹ́ẹ̀ ẹ̀yin gangan lẹ́ ń ṣe o ẹ̀yin gangan lẹ́ ń ṣe o ẹ̀yin gangan lẹ́ ń ṣe ẹ mọ́ gbàgbé pé àjíà tó jókòó yìí àwọn náà ti ṣe lọ́fíìsì kan rí dáadáa gbogbo ẹ̀ náà la mọ bó ṣe ń lọ gbogbo ẹ̀ báyìí ó la mọ bó ṣe ń lọ so but ibi páàtì tó gẹ̀ tèmi náà ni pé ọmọ iyọ̀ díẹ̀ sẹ́yìn fẹ́rẹ́fẹ́ ọkàn ra ń bún tébù náà ó mú tébù dání báyìí ó kọ́ ẹ̀yìn ó níbẹ̀ nǹkan tó wà ń bẹ̀ ó ní pé ìgbà tóun fi ń fẹ́ ọ̀gá yẹn ó mọ́ fine ó mọ́ wọ aṣọ ó mọ́ ṣerun ó máa ń monitor looks ẹ̀ tó bá ti di first thing láàárọ̀ Monday báyìí ó kàn gbèrè lọ fún mi tó bá ti ṣe pé òun fẹ́ sign anything ó sign anything ó ṣàlọ òun ó rìndí lọ high heel kó wọ́n wọ gbogbo ẹ̀ kákákákáká ó dìbò ọ̀gá sọ pé ó ṣàfẹ́ pa mí ó ṣàfẹ́ pa mí ìwọ ọmọ yẹn ọlọ́mọjò pa mí ó ní ọ̀gá yóò kàn dídá kàn pẹ́ẹ̀kún ní ibi ètè ní wàá rí mi létà ó ní létà yẹn gbogbo àwọn èèyàn ó ti close o àwọn ọmọ ṣe bí páwọn nígbà tí ó bá ti kú bí 30 minutes to closing time gbogbo sẹ́tò ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wàá ranjú mọ́ bí ẹni pòun serious ọ̀gá ló mọ̀ ṣe bí signing ìwèrè kan bí irọ́ kan àwọn everybody ó kúrò ní ọ́fíìsì ó máa kọ àwọn nìkan yes táwọn máa ṣe nìyẹn àwọn máa ṣe lẹ́yìn ìgbà míì àwọn máa ṣe torí cushion àwọn máa ṣe torí ṣíà ibi tó bá ṣáà ti wà wọn bí kóun dín irin burglary proof ọ́fíìsì kóun dín mú kóun fún ọ̀gá yẹn látẹ̀yìn like seriously so báwọn wọn ṣe wá parí ó ní àwọn kíní continue ọ̀gá yìí níyàwó ńlé òun dẹ̀ ní òun as a single lady òun need to marry
òun sọ pé bí ó tẹ̀lé sọ pé òun fẹ́ òun tiẹ̀ máa kó tiẹ̀ di second wife ó ní ọ̀gá yìí ò sọ̀rọ̀ nípa marriage but ó like láti mọ̀ sí òun lọ́fíìsì tó bá fẹ́ travel tí travel kékeré kan bá yọ báyìí over the weekend àwọn máa jọjọ lọ ni àwọn sàrọ̀ra ṣe gbogbo ayé yẹn ó dẹ̀ fún un lówó òun enjoy life òun sálárì òun ò tiẹ̀ kí ń ná but owó ọ̀gá ìlú ń ná tó òun dẹ̀ wà okay tó náà dẹ̀ ń ṣe fún àwọn siblings òun tó ó ní kò dẹ̀ sọ̀rọ̀ fífẹ́ òun fi style sọ̀rọ̀ fífẹ́ kò sọ ó ní kan sọ pé òun fẹ́ marry ó ní tẹ́lẹ̀ náà kéde pé òun ò ní boyfriend tóun fẹ́ òun ní boyfriend tóun fẹ́ bet ẹ̀yìn yẹn wà nìyẹn ó lóun ní boyfriend tóun fẹ́ bet office zags yìí ó ti ń dùn ó dùn mọ́ dáadáa òun wá rò pé bóyá ọ̀gá ń lè fẹ́ òun ó nígbà tí òun rí pé kò ní fẹ́ òun wá mú relationship boy yẹn òun wá mú seriously so yẹn so ó ní sọ pé òun máa marry o I marry 6 months time I marry 4 months time ó ní ó rò pé rọ ni and I want to marry yes òun fẹ́ marry are you sure you want to marry and why not I will marry so àtìgbà yẹn lòun ti ń cut attention tó ń fún un lòun ti ń cut ẹ̀ at the end of the day ó náà wá marry ìgbà tó ń marry òun tó wá rí pé ọ̀gá yìí kò fẹ́ fi òun kalẹ̀ ló fẹ́ máa ṣerú life yẹn lọ òun dẹ̀ ní òun ò ready láti report ẹ̀ fún anybody because he is a nice person but ó kàn gbádùn láti máa bá òun sùn so yẹn òun ò dẹ̀ lè continue òun dẹ̀ mọ̀ pé at the end of the day tóun bá continue relationship ọ́fíìsì àti tọkọ òun àfàìmọ̀ kan mọ̀ gbé ọmọ ọba fọ́sùn which mostly ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi ti rí obìnrin kan ọmọ 4 lóní 2 tí ọ̀gá abiṣẹ́ ni so ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní òde fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó sọ nìyẹn o ó lè jẹ́ pé kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ mi fẹ́ counterfeit ọ̀rọ̀ ẹ̀ because one day mo fẹ́ kó wá sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú voice yes mo fẹ́ kó wá sọ pẹ̀lú voice ó nítorí pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn òun ní láti fi iṣẹ́ yẹn kalẹ̀ fún ọ̀gá yẹn kó yẹ ọkàn òun lè bá a balẹ̀ ẹ̀yin tèmi gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ tí conscience bá sì kú lára yín ló máa pa yín ó lọ lílálẹ́ lọ bọ́kọ rẹ̀ ọkọ ọ̀sán dẹ̀ wà ó ní ọ̀gá abiṣẹ́ ìwọ nìkan wá wà láàrin ọkùnrin 2 ó dẹ̀ ń ṣe wọ́n pàṣẹpàṣẹ ẹ ní conscience ni conscience yẹn ó máa ń gbà dáadáa nígbà míì àwọn conscience ẹlòmíì inú yín conscience yẹn ti kú bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí sìn mo fẹ́ kẹ́ ẹ dìde ẹ mú conscience yẹn padà ẹ cut ẹ off tó bá jẹ́ pé obìnrin tó ti marry àgbà pé tó kò tí marry bóyá ọ̀gá lè fẹ́ bẹ́ẹ̀ ó ti already marry ọ̀gá yẹn láti fẹ́ ọ̀gá yẹn lù ẹ́ lásán ni ọ̀gá yẹn kádàrá rẹ̀ ló ń lò ó lè jẹ́ wípé kádàrá rẹ̀ ló fi move on jẹ́ ẹ̀yin tèmi kò kí ń ṣe gbogbo yẹn ló ní orí ọ̀fẹ́ yẹn gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń dòdò ní ọ́fíìsì ìdó ọ́fíìsì tẹ́ ń ṣe yẹn tí àtọ̀ ń kán sílẹ̀ lẹ̀ òun ló ń pa business yín rú ńgbà mí òun ló ń pa business yín òun ló ń pa run nígbà mí tí ẹnìkan bá mú jẹ ìwọlé mọ́ mú jẹ because ìwọ mọ bí téèyàn yẹn ti yan tiẹ̀ àfi tó bá jẹ́ wípé spiritual pé tó okay o mọ bá ìbọn sọ ní ọ́fíìsì kí ọ́fíìsì ẹ̀ dẹ̀ mọ́ lọ bẹ̀ lórí natural I'm telling you àtọ̀ tẹ́ ń dà yẹn ó tún wá jẹ́ ìyàwó oníyàwó perhaps kò ní jẹ́ kí business yẹn wà successful ẹ kàn sọ pé mo ṣe ẹ̀rí ṣe àbí mo open company ní 2 years ago ti run up ó máa run down because òun dú obìnrin nínú ọ́fíìsì tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ a mọ ọ̀gá púpọ̀ tó ti fẹ́ secretary wọn fún àwọn single lady nìyẹn bẹ̀tẹ̀ bá fẹ́ dòdòdó ẹ lọ far away tó tá bá ní àgbọ̀dọ̀ ṣe bí fana bí hypocrite àní ẹ mọ̀ sí ẹ ṣe bẹ̀tẹ̀ bá ń ṣe ẹ mọ̀ lọ́pọlọ gbogbo ejò kọ́ ní jíjẹ nígbàkúgbà nígbà míì gbogbo ejò kọ́ ní jíjẹ àtún wá sọ gbogbo ejò kọ́ ní jẹyẹ níjọ́ míì mo believe you understand so ìwọ tó ń wò mí tó bá ní experience tó fẹ́ share mi nípa ti relationship inú ọ́fíìsì dídó inú ọ́fíìsì like seriously àwọn èèyàn fẹ́ kọ́gbọ́n there is on point by 2 using my words for others èèyàn tó bá lọ́gbọ́n yẹn á jìyà àbí wọ ni wàláyé màá gbórúkọ ẹ wá ṣe show fún ẹ lórí social media ẹ mọ comment ẹ fún wa ní comment alálùbọ̀dìkà you understand èmi náà gbọ́ látọ̀ inú èèyàn ni ló jẹ́ kí èmi náà relate ẹ̀ fún yín this is on point using my words for others bye for now.